mọ̀rẹ́ mọ̀ nígbòho àwọn ajínigbé ti ya wọ ìlú Ìgbòho níbi tí wọ́n ti jí obìnrin aláboyún kan lọ tí àwọn ajínigbé sì sọ wípé àwọn gba 33 million. Ohun tó jẹ́ kàyéfì ń bẹ̀ ni wípé wọ́n láwọn ò lè rí 33 million ṣùgbọ́n ṣá o àwọn gbìyànjú iye tí àwọn lè rí. Ohun tá a gbọ́ náà ni pé ẹni tó kówó ọ̀hún lọ bá wọn àwọn ajínigbé tún pa á nígbòho ṣùgbọ́n ṣá o bàbá Adámì ẹkùn ọkọ̀ òkè Ìgbòho ti lọ sí ìlú ẹ̀ láti lọ kojú àwọn Fúlàní ṣùgbọ́n ṣá o nígbà tó ń lọ sí ló kó ọmọ ogun tó pọ̀ lọ́wọ́ níbi tí ó ti sọ fún ẹ wípé àfi kí wọ́n sọgbé agbẹjẹ́ mọ́wọ́ o. Ìgbòho bá wọn sọ̀rọ̀ kí ni Ìgbòho wí àwọn agbésùmọ̀mí wọ́n wọ̀lú Ìgbòho àwọn agbésùmọ̀mí wọ́n gbé odidi aláboyún sá lọ. Ohun tá a gbọ́ náà ni wípé ẹni tó tún fẹ́ lọ kówó fún wọn níbi tí wọ́n ti ń ṣe ìgbésùmọ̀mí wọn níbi tí wọ́n sá pamọ́ sí wọ́n ti gbẹ̀mí onítọ̀hún. Ṣùgbọ́n ṣá o Ìgbòho ti pe gbogbo àwọn Fúlàní èyí tó ń bẹ nígbòho wípé òun fún wọn ní wákàtí méjì láti dá ẹni tí wọ́n gbé ìyẹn aláboyún ọ̀hún padà ẹni tí wọ́n sọ pé wọ́n pa. Ìgbòho sọ pé òun fẹ́ rókú ẹ̀ kọ́rọ̀ òun má bàa da wàhálà lọ kó má bàa dariwo. Ẹjá gbọ́n tí Ìgbòho wí Ìgbòho bínú Ìgbòho faraya ó ní nílùú mi èmi tí mò ń lọ sínú lílùú láti lọ gba àwọn èèyàn lẹ̀ ó wá jẹ́ ní ìlú tèmi mi Ìgbòho ṣá ó lémi gangan ní Ìgbòho. Ẹjá gbọ́n tí Ìgbòho sọ inú bí Ìgbòho fìbínú sọ̀rọ̀ àwọn ajínigbé wọ̀lú Ìgbòho wọ́n sì gbé aláboyún lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹni tó fẹ́ lọ fún wọn lówó níbẹ̀ ìyẹn owó ransom wọ́n tún gbẹ̀mí ẹ̀. Kí ni Ìgbòho ṣe ìgbésẹ̀ wo ni Ìgbòho gbé? Ìgbòho fìbínú sọ̀rọ̀ débi pé ó tún sọ̀rọ̀ sí DPO rẹ̀. Ẹja farabalẹ̀ ká gbọ́ kinní ọ̀hún ọba àjẹgbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá bẹ́ẹ̀ ní lólùfẹ́ wa tẹ́lẹ̀ rí bẹ́ẹ̀ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá wa dọ́rẹ̀ kí wa náà ó sì bá yín dọ́rẹ̀ ẹ wá má gbàgbé o láì tago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ òní ọ̀mà ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹja share ẹja pín kálẹ̀ káwọn èèyàn ó rí pé àwọn agbésùmọ̀mí wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti wọ̀lú Ìgbòho wọ́n ti jẹ́ aláboyún gbé ẹja share gbogbo platform káwọn èèyàn mọ̀ bí tá a bá kìíní ọ̀ǹdé dúró nípínlẹ̀ Ọ̀yọ́ kan náà. àwọn olùbàbà yín wá bá yín jà ẹ jí yẹn gbé toyúntoyún ẹni tó wá gbowó fún yín owó tẹ́lẹ̀ fẹ́ gbà ẹ pa ẹ tún wá pa olóyún yẹn ẹ wá fẹ́ nìkan lẹ̀ ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run àwọn ọmọ inú rẹ̀ sẹ́yìn lọ́kùn fúlàní àwọn tó ń ṣe ẹ sẹ́yìn gẹ́gẹ́ mọ̀ wọ́n gán sọ pọ́n pàbúrò rẹ̀ kan kábíyèsí dẹ̀ sọ bẹ́ẹ̀ nígbà tẹ́ bá wọn sọ tán ẹni yẹn ọmọ yẹn òun lágídí pé n tẹ́ ń ṣe yìí kò dáa ẹni mo já àwọn yẹn wá gbé mi wọ́n pa àwọn yẹn torí kó jẹ́ yẹn tiẹ̀ wọ́n jà fẹ́ tọ̀ abẹ́ẹ̀kọ́ àbí níjọ́ tí wọ́n ti ń dín ẹ̀gbẹ́ tó ń gbó lọ́wọ́ tó ń gbé fúlàní bíbà yóò bá náà ń gbé ọ̀rẹ́ ẹ̀kọ́ níbẹ̀ ẹ̀kọ́ níbẹ̀ inú bàbá mi àwọn bàbá mi náà jókòó wọ̀nyí ohun tí mo fẹ́ sọ fún yín ni pé kí lè jẹ́ òpin àti bẹ̀rẹ̀ àti parí kí ló mọ̀ sẹ́ ẹ bá òdodo sọ ọ àwọn ọmọ yín ẹ bá wọn tòjú lọ ẹ bá kájọ mọ́ pé mi tani wọ́n pè ní dípò òun yẹn kọ́ kò sí ń bí. ọlọ́run bàbá ilé owó pẹ̀lẹ́ sẹ́ẹ̀tì pé ẹ pé. náà títí bàbá ròyìn dáadáa ọlọ́pàá ròyìn dáadáa fún nǹkan pírèsì pẹ̀lú àwọn mo láìkẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ kọ́ sọ fáwọn tí ọba gbédè mi nínú àwọn yẹn mo fún wọn ní wákàtí méjì ni o obìnrin yẹn àtọmú ẹ àtàbúrò ẹ tó lọ kámọ́lé lórí tó gbé yẹn mo fún wákàtí méjì kan lọ gbé wọn wá tí a bá rí wọn láàrin wákàtí méjì tí wọn bá kọlu ra wa èmi ọ̀fẹ́ wọn bí tó bá gbé wọn lọ àdúgbò tí náà wákàtí mọ̀ ń gbẹnu gbogbo ọmọ ògbó sọ̀rọ̀ àti àwọn bàbá wa tó ń jọba wa ni mo fi sọ̀rọ̀ wákàtí méjì ni mo fún yín ṣé mo pé ìjọ tí wọ́n ti ń ṣe mi wá gbòó mi ń dá sí mo kàn ń wò pé àwọn bàbá mi ò tí sọ pé abẹ́rẹ́ ń gún àwọn lára bọ̀ náà wọ́n ti sọ fún mi pé ó ti tó gẹ́ ọmọ Léfì wákàtí méjì ẹ̀pà àwọn èèyàn yín ẹ̀pà àwọn ọmọ yín yẹn tí wọ́n bá lórí láyà àwọn máa yọ̀ǹda àwọn ẹ̀kọ́ pa wọ́n ṣùgbọ́n ẹ̀yin náà ló wà ẹ̀yin wà mí màá yọ̀ǹda àbọ̀kọ̀ obìnrin yẹn sọ̀rọ̀ pé bọ́lọ̀ sí mú wá ní àbí ṣùgbọ́n ẹ̀yin náà ló wà mí èmi mọ̀ dọ́dọ̀ Ọlọ́run tó ní mí pé àwọn ọmọ yín náà sẹ́yìn náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ yín náà sí ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ fún àwọn ọmọ yín tó ń gbé ní ibùdó alájẹ náà sí nígbà tá a kọ́kọ́ tíráàkì nọ́mbà yẹn ó gbé alọ sí ibùdó wúlé ní ibùdó alájẹ bébẹ̀ náà gbé sí wọ́n gbé kọ́ bẹ́ẹ̀ lóru wọ́n gbé lọ sí bani wọ́n gbé lọ sí ààfin bàdẹ kọ́mpà bẹ́ẹ̀ ló wà báyìí ẹ pè wọ́n bẹ̀ kan gbé wa ẹ pè ọba bọ́ọ̀nì yẹn bàdẹ yẹn ẹ pè torí yẹn
ẹ̀sùn òdodo fún o ibi tó ti wà kùsánú rìsáàbù àwọn bàbá wa yẹn mò ń bọ̀ mbẹ́ mo búra ló kàn tó ní mí mò ń bọ̀ mbẹ́ anytime from now àwọn gbọnu forest yẹn torí gbà tó ti láwọn oníbà gbé pẹ̀lú àlàáfíà yẹn àwọn ẹ̀ máa bá ń jàgbá á bá ń jàgbá ṣùgbọ́n náà akọ́kọ́jọ́ sọ̀rọ̀ wọ́n náà wọ́n gẹ́gẹ́ bí àlejò wa lẹ jẹ́ nínú ìlú wa àlejò wa lẹ jẹ́ 100%. Yorùbá ní sẹ́wọ̀n ẹ̀fọ́ mi nígbà kankan máa wọlé tì mí máa gbọ́n ti bábá mẹ́ta. Ẹ ní mo díyàn gbé lu bàbá wa kádẹ̀ la lu bàbá mi ọmọ ògbó oríjìnlẹ̀ ní mí ebi nìkan mọ̀ ní jẹ́ Sunday Igboho. Ẹ díyàn gbé toyúntoyún ẹni tó bá gbé owó fún yín ẹ jí gbé ẹ tún pa olóyìn ègé ọwọ́ nígbòho ẹrù mi ò tiẹ̀ bà yín kúkú lájà mi kí ò tiẹ̀ dẹ́rù bà yín nílùú bàbá mi eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the head ó gbọ́dọ̀ ní jẹ́ ti bàbá tọmọ kọ́mọ lálà àlejò wa lẹ jẹ́ lùgbò ń bí báyìí DPO ọmọdé fẹ́ kọ́ wà very careful DPO inú bàbá DPO ẹ̀ ní bàlúwà yẹ o ọmọ ògùn mọ̀sán ni o ẹ wà very careful táwọn Fúlàní bá ń fún yín lówó ẹ wà very careful pẹ̀lú wọn tí Fúlàní bá ń fún yín lórúkọ tó ń ṣe tẹ́ ń support wọn owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o mo dẹ̀ burú débẹ̀ ọ̀rọ̀ yé mi lọ́tún ó tún yé mi lọ́sì mo kára gan ìjọba mú mi lọ́wọ́ ni o mi sẹ́rẹ́ nílọ mo jágbéni gan mo fàáyé búra mo fi ẹ̀mí mi búra tí ẹ bá gbé ènìyàn wa mo fún 2 hours tí wọn bá gbé wa o tí ma ṣe mo ń kí sọ dédé màá pọ̀sẹ̀ bọ̀ tí mo sọ ilé o mo fún 2 hours táwọn ẹlọ gbé àwọn yẹn wa tí wọn bá gbé wọn lẹ̀ àlówó ta fẹ́ san o ẹ gbàgbé owó yẹn o àní sanwó kankan o ẹ̀yin lọ dá owó yẹn jọ láàárín kẹlẹ́ òkú gbọ́n wọn yẹn wá fún wa ẹ̀yin kẹ lọ dá owó yẹn ni owó táwọn afẹ́ gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ láti 300 million wọ́n ti sọ̀kalẹ̀ sí 150 million àwọn ọmọ inú ẹ̀ bá wa sọ̀rọ̀ adébọ̀tì wọn lọ́wọ́ àwọn alówó ta fẹ́ san ẹ̀yin kẹ lọ wá owó yẹn pé gbogbo Fúlàní dá owó yẹn ẹ lọ gba ọmọ yẹn fún wa àtọmọ àtìyá àtẹtọ́ gbé tán bá pa wọn problem ni ọ̀rọ̀ ìlú ẹ̀ lọ ṣẹ́fẹ́ kábíyèsí. ẹ lọ sẹ́yìn fún ara ẹ̀ lọ́wọ́ àwọn fámìlì ọ̀wá ni ìlú wa ń lu ọmọ ìlú yìí mímí lọ ọtí tó bá tó gbé wọn dé ẹ lè bá kábíyèsí sọ bàbá wa rè ẹ lè bá wọn sọ kí wọn àṣẹ bí fún yín ọtí tí wọn bá gbé wọn dé tí bàbá mi bá kò ní pé wọn ti gbé wọn dé ní màá tọ́ lọ kábíyèsí lẹ́yìn ọ̀dà mi olórí. Ẹ̀sìnlẹ̀kùn yẹlẹ̀ kó lè gbà wá. Àdírẹ́sì mi. Àwọn ẹ̀dẹ́kun wa sọ̀rọ̀ kúrò ẹ̀sọ́ ìgbà ìyàwó ìbá gbẹ̀lẹ̀gbẹ̀ ni wà. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ mi lórí ọ̀fẹ́ mi nìkan jẹ́ Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ rò pé sọ́ọ̀nì mi ni gbogbo ìmọ̀ fẹ́ mi sọ́ọ̀nì mi kọ́ ìlú wa ló ń jẹ́ bẹ́ẹ̀. So ti èsì wọn á fẹ́ kẹjí ká síra lọ́kàn ká dé wà vigilant. Àwọn pípù yìí àwọn ọmọ Yorùbá kẹ́nẹ́ bẹ́tà ń fún wọn ní support ẹni tí n bá gbá mú tó bá jẹ́ ọmọ wa ń bí tó ń support Fúlàní láti máa kidnap yẹn máa pa ni kò sí ìdájọ́ rẹ̀ ní pé ká pa anybody tó bá jẹ́ ọmọ Ìgbòho tó bá support Fúlàní tó ń jọ jíyàn gbé ẹ̀yin náà wo wọ́n jíyàn gbé toyúntoyún ẹni tó bá gbé owó lọ tán ní gbogbo wa wọ́n wá pa olóyè nílùú wa ń bí nílùú Ìgbòho kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ àwọn tó jí gbé yìí tú àwọn àsìmọ fún wọn kó gbé wọn wá tí wọn bá gbé wọn wá wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé ó ti jẹ́ ní ẹ̀sọ́ ẹ̀jẹ̀ kan tó wà lọ́wọ́ kan. ọ̀rọ̀ kan lẹ̀kan bá lé ó ti kan jẹ́jẹ́ mojókòó mi o ọ̀rọ̀ ọ̀hún ti délùú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Ìgbòho gangan ni wọ́n ti jíyàn gbé báyìí Ìgbòho tán jíyàn gbé wọ́n jẹ́ aláboyún gbé
wọ́n gba ransom wọ́n tún pa aláboyún ṣẹ̀wá ní ká má bínú náà ni ṣẹ́ni àfọwọ́wọ́nú náà ni ṣẹ́ni àmọ́ wòrán náà ni ṣẹ́ni àmọ́ dúró de Ṣèyí Mákindé ká mọ́ dúró de ìjọba àpapọ̀ kí wọ́n buwọ́ lu nǹkan kó tó dípa máa gbé gbèsè ká tó dìfẹ́ǹdì ara wa ẹgẹ́ sí ń kẹsẹ̀ ní ń tàpá ọmọ èèyàn wo ni wọ́n kiri bọ̀ níkùn tóun ò ní fàbínú yọ kí ni ń ṣe wá nílẹ̀ Yorùbá ọjọ́ wo la fẹ́ sọra wa dà tẹ̀yìn kọ́gbọ́n agé tí ajá dà tá a gé létí tán tí wàá ń tọ́jú abẹ lọ́jọ́ wo ọjọ́ wo láṣẹ gbogbo eléyìí dà. inú gbó yìí nìsín inú rìsáàbù àyè nìsín àwọn bàbá wa ń dáko gbogbo bí tẹ́lẹ̀ ni o àwọn Fúlàní wọ́n lé wọn bẹ̀ wọ́n lé wọn gbogbo wọ́n sin màálù ló lọ rẹ́rẹ́rẹ́ inú gbó rìsáàbù ń bíbà ẹ wo màálù ṣe lọ rẹ́rẹ́ ń bíbà wọ́n máa lé àwọn àgbẹ̀ kó ń bẹ̀ wọ́n gba bẹ̀ wọ́n sọ bẹ̀ dìlú wọn àwọn kọ́lé sínú gbó kí lorúkọ tẹ wá ń bí báyìí ọ̀gbọ́n Yorùbá kò sí Yorùbá bòròró ni ẹ àbí bòròró ni mànà o tún ṣe bòròró ni mànà o tún bá bá rí onídàá o tún ṣe bòròró ni mànà mọ̀ ń bọ̀ tó ń ṣe bòròró ni mànà dúkìní yẹn rẹ̀ ẹ̀gún ló máa kọ́ iná ra. wá mi du wèrè tó gbélé bòròró ni ẹ bòròró Mali ni ẹ àbí ti Nàìjíríà. èmi kò sí Yorùbá. ọ sí Yorùbá. bá Yorùbá. bá Yorùbá. bá Yorùbá. ẹ ti wà nù gbóyè sí o tó ọdún mélòó. ní bá náà jí Yorùbá. ta ló gbọ́ Haúsá. amẹni tọgbọ wa ẹ ti wà nù gbóyè sí o tó ọdún mélòó. kò sí. farabalẹ̀ mọ́ gàn farabalẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ sọ ẹ ti wà nínú gbóyè sí o tó. èmi bá Yorùbá kuma ṣe ma bá Hausa. kuma ṣe bá Hausa kana jẹ Hausa. o gba Hausa. ní sọyìn bá náà jí Yorùbá. o ló ń gba Hausa. kana ji Hausa. ina ji. kana ji. Ọlọ́run gba Hausa. ebi wọ́n gba Hausa tátàtà. ina sunanka. mama. Muhammad. mo iná sunanka. wọ́n tẹ̀ fẹ́ mọ iye ọdún tó ti wà níbi tán ti lé àwọn bàbá agbóhùn bíbá yìí. ok awọri àbá ni àbá ni ẹ jẹ́ ká rí àwọn ọmọ tí wọ́n jí kó gbé náà kí ni déètì ní ní òní ní 19 àbí ẹ jẹ́ ká rí àwọn ọmọ tí wọ́n jí kó tán náà nígbà bá wà àwọn ẹ̀ jáde tán gbogbo yìí la máa lékùn nùgbò. ẹ̀ǹkọ́ tó bá fẹ́ gbé ọmọ wa gbé nù lù bàbá ti rẹ́sítọ̀ àwọn ẹ̀yẹ tán. àwọn tó ràn yàn lọ jí àwọn Táoró ẹ̀ṣẹ́ ẹ̀lẹ̀ kó àwọn náà lọ ràn yàn lọ kọlù Ìgbòho wọ́n wá tí wọ́n fi mú Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho pamọ́ kó tó dàsìkò ìbò tí ń bọ̀ oríṣiríṣi àwọn géèmù ló yé wa so n tí Ìgbòho fi gbégbésẹ̀ tí wọ́n fi wá sọ pé wọ́n ká nǹkan mọ́ lọ́wọ́ eré ibi tán sá nìyẹn àyà gbọ́n Ògúngbé gbọ́n àyà tiro Ògúngbé ń bẹ̀rẹ̀ ní tí mo ti appreciate Ọlọ́run nínú ìgbésí ayé Sunday Ìgbòho ní pọ́ dàbí ẹni pé òye ti yí ẹ̀gbọ́n mi díẹ̀ sí ó ti mọ̀ wípé bí ìwà àwọn ará òṣèré dà lẹ́ẹ̀kan bí bọ́ ní bọ́ sani lẹ́sẹ̀ bàbá ní àfìwà àwọn ará mórógùn á dákòókò ọkà lu Ìgbòho ti wá ní sùúrù Ìgbòho dẹ̀ fẹ́ tán wọ́n sùúrù Ìgbòho dẹ̀ mọ̀ wípé n tí òun ó wí tàbí n tó òun ó ṣe tí wọ́n yìí pé lágbájá ló tún ṣe báyìí Ìgbòho ń ṣe yẹn n tó jẹ́ kó ní sùúrù nìyẹn kàyéfì ńlá ló jẹ́ ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ń máa ń mú wa rò lọ́pọ̀lọpọ̀ ìgbà pé kí ni ń ṣẹlẹ̀ sí wa ńlẹ̀ yìí ọjọ́ wo la tó fẹ́ gbọ́n ọjọ́ wo la tó mọ̀ ń tọ́kàn ọjọ́ wo la tó gbé ìgbésẹ̀ tó yẹ ọjọ́ wo la tó ní fòṣèlú ṣe nǹkan ọjọ́ wo la tó ní fàkókò ṣòfò lórí nǹkan ńjọ́ wo
ńlá gbé ìgbésẹ̀ tó yẹ lásìkò tó yẹ. When can we do things right in this country? Ìyẹn jẹ́ kàyéfì, ó dẹ̀ jẹ́ tí ń bà wá lẹ́rù. Because ọ̀rọ̀ àwọn ajínigbé a ti ń pariwo, a ti ń fọn rere, a ti ń lọ́gùn ẹ̀ látọjọ́ tó pẹ́. Ẹni tó wẹjúlẹ̀ rò ń bà, a pariwo. Àwọn olóṣèlú náà láwọn ń rojọ́, àwọn náà láwọn ń sọ̀rọ̀, àwọn ń gbìyànjú. Ìgbìyànjú wọn yọ torí pé kàkà kéwé àgbọ̀n dẹ̀ líle ní ilé kankan bí ewé àkíkà. Kí ló wá dé, ń bo la ń lọ, kí là ń bá káàkiri, kí ló ṣẹlẹ̀ sí wa gangan. Pàápàá jùlọ ilẹ̀ Yorùbá, wàhálà ti ń ṣẹlẹ̀ sí wọn lókè ọya, ó ti wá fò kúrò lókè ọya, ó ti di tí wọ́n ń sàlẹ̀ ń bì yìí, ó tún wá dé sàlẹ̀. Àwọn tó wà níhà ìlà oòrùn, àwọn eléyìí wọn gbàjọgọdì, wọn gbàgọjẹ. Àwọn tí ń jí wa gbé, tí ń fi kó oró pa àwọn èèyàn, wọ́n wá sọ ilẹ̀ Káàárọ̀ Oòjíire, wọ́n sọ bẹ̀ dílé. Àti ṣe propaganda. Àwa náà lápadà wá jìyà rẹ̀. Ṣé bá ṣe máa bá lọ lélẹ́yìí? Ọjọ́ wo la ṣe yìí dà? Ńbo la dọ̀run lásì? So wọ́n wọlé Ìgbòho, wọ́n jiyàn gbé nílé Ìgbòho, torí ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ lódò tí ó bá sojú akàn yóò sojú ẹja. Ntọ́ bá ṣẹlẹ̀ nínú Ìgbòho, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho gangan wọ́n lọ kànkó bí ìgbà tí èèyàn sì máa mọ̀ ni. ń gbé sebó ni ajìjàngbara, sebó ni mẹsáyà tí gbà wọ́n kalẹ̀, sebó ń lọ̀rọ̀ ìlú kún lójú, ọ̀rọ̀ ìlú gbé lọ́kàn, sebó ni máa ń tara, sebó ni máa ń bínú, sebó ni máa ń jà. Ẹja lọ gbéjà gangan káwọn gangan mọ́lé. Wọ́n sàmọ̀ pé tó bá ṣẹlẹ̀ nígbò olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ní God bless you sir, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ní mọ́wọ́ lẹ́rán. Eléyìí ló jẹ́ kí wọ́n lọ sígbò gẹ́gẹ́ bí ọmọkùnrin Ìgbòho ti gbìyànjú tó. Ìgbòho ti sàlọ̀ tó. Whatever tó bá wá tì díẹ̀ yọ, mi ò rò wípé ó yẹ kẹ́nìkan blame Sunday Ìgbòho mọ́. Now question mi ò ní wípé ṣé Ṣèyí Mákindé ni ká tún dúró dè kó wá gbà wá, àbí ìjọba àpapọ̀ ni ká tún dúró dè kí wọ́n wá gbà àwọn ará Ìgbòho kalẹ̀. Sáwọn sọ́jà, àwọn security agents tí wọ́n bá wọn ọmọléèwé láti ọjọ́ méjìlélógún àbí méjìlélọ́gbọ̀n, mẹ́tàlélọ́gbọ̀n tí wọn ò tí ì rí wọn mú jáde, sáwọn náà látún kókó mbẹ kí wọ́n bá wọgbọ́n gbòògbò lọ, kí wọ́n bá wá àwọn tó ń jiyàn gbé mbẹ, àwọn tó paláboyún síbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ òkú níbẹ̀ nínú igbó táwọn aráalé wọn ò rí sin. A pariwo nígboro, a ké yẹ̀yẹ́, a panumọ́ láàrin ìgboro. Ìjọba ó ṣe press release, wọ́n ṣe press conference, wọ́n bá wa sọ̀rọ̀, wọ́n pẹ̀tù sí wa lọ́kàn, wọ́n fi wa lọ́kàn balẹ̀, wọ́n sọ pé a lọ jókòó ká lọ sinmi. Àwọn ó bring the perpetrator to book. Perpetrator mélòó ni wọ́n ti bring to book láìjọ́ ta ti ń pariwo. Because ikú tí ń pojú gbẹ̀ ni ń pòwe fún ni o. Ẹ̀yin àgbàlẹ́sẹ̀ tó ní wọ́n ń bú yẹ, wọ́n ń bú babẹ́, ọlọ́jọ́ ọkú rẹ̀ ò tí ì pé. Ọjọ́ ọkú rẹ̀ ti pé ìwọ lọ ń yẹ. Ńgbà tí èèyàn bá wá pààyàn níwájú ilé èèyàn, tàbí wọ́n wá pààyàn lẹ́kùlé èèyàn, àbí wọ́n wá pààyàn nínú ilé èèyàn, tó ń tán wá lòun ọ̀fẹ́ jà, ẹ dákun torí Ọlọ́run, àsìkò wo ni ó tó jà? Ìgbòho ti ń ṣẹ́raró, Ìgbòho ti ń káwọ́ kò, Ìgbòho máa ti ń ṣe o. Because mo ń rí comment àwọn òpònú èèyàn kan, àwọn dèdèrè ń déróbó, àwọn wèrè tútù wèrè gbígbẹ tí wọ́n sọ wípé ẹ̀ ń ṣe gbá ni ó ń ṣàwo ni. Ìgbòho fẹ́ nǹkan tóun ó tún ṣe tí wọ́n ó tún rí kọ́ ń lọ́rùn tàbí tí wọ́n ó rí kọ́ lọ́wọ́, tí wọ́n ó tún fi máa pé òun ló tún ṣe báyìí, Ìgbòho ló tún ṣe yìí, Ìgbòho ló tún dà báyìí. N tí ń ká Ìgbòho lọ́wọ́ kò nìyẹn o. Ìgbòho kì í ṣẹran rírọ̀ o. Ogbó lọ́dà kòkò lọ́lẹ̀ o. Now nígbà tí mo rí fídíò ọ̀hún, ẹ̀rù bà mí, ó ṣe mí kàyéfì, àyà mi já.
wọn gbẹ̀yìn náà ti rí i ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣe mi òun là á mọ́ fàfà láàfi ṣe òun là á mọ́ fàfà ìdí igi là á bà lélẹ̀ tó túmọ̀ sí pé lélẹ̀ tó túmọ̀ sí wípé ẹ máa gbọ́rọ̀ lẹ́nu olóyè Sunday Adéyẹmọ Ìgbòho fúnra lára rẹ̀ bí géńdé Ọlọ́run ṣe ń sọ̀rọ̀ tí ń làágùn wọ́n sì lágbàlagbà tí bá ń sọ̀rọ̀ tí ń làágùn ẹ̀kan ní sun eléyìí burú jáì o. wọ́n wọnú ilé wọ́n ń pa wá bó ṣe wù wọ́n wọ́n wọnú ilé wọ́n ń já àwọn èèyàn wá gbé bó ṣe wù wọ́n àrà tó wù wọ́n wọ́n ń dá ọmọ káàárọ̀ òjìrì à ń sá sẹ́yìn orò ń gbọ́ máa dẹ́tẹ̀ ẹni ń kókù lọ ń kárùn lọ ńdó bá wọlé gbọ́mọ ọba ẹ má ṣàròyé pé ọ̀fọ̀ ṣẹ̀ ẹ má ṣàròyé pọ́fọ̀ ṣẹ̀ lú o yes ṣùgbọ́n lè tó ṣẹlẹ̀ nígbò yìí òye yé mi pé wọ́n máa fẹ́ fi tọ́jà ni kí ni ó ṣe ló bí eléyìí ẹmbásì ní kí ni ó ṣe la ṣe é fún ẹmbá ní kí ni ó ṣe la ṣe é hàn Ìgbòho mọ̀ wípé bí ìgbà téèyàn súnyàn lẹ́ràn ni. dípò ẹrù mi ò tiẹ̀ bà yín kókúlájà mi ò tiẹ̀ dẹ́rù bà yín nílùú bàbá mi eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the end ẹ pè àwọn iṣẹ́ ara àwọn bàbá yín rè ẹ pèrè àyíjọ ọlá pé àwọn bàbá mi sọ fún mi pé kí n fi sùúrù bá yín ṣe náà ẹni tí ò bá gbọ́ Yorùbá ẹ tú fún àwọn bàbá mi sọ pé kí n fi sùúrù èmi ni mo ń jẹ́ Sunday Igboho èmi ni mo ń jẹ́ Igboho. Now, to the best of my understanding olóyè Sunday Adéyẹmọ Ìgbòho lo legal way ó pa àwọn Fúlàní tí ń bẹ ń bẹ̀ jọ ó lè ò ní jàgbà kọ́ mọ́ ṣe lójú fèrè àṣà tí ń wọlé tí ń gbọ́ ma ọdìẹ tí ń gbé ẹyẹ lé ó yẹ kó ń lé ó lè rí fìrí ẹ̀ Fúlàní lẹ́yìn náà Fúlàní làwọn tí wá ń jí wa gbé yìí Fúlàní làwọn tí ń bá àwọn èèyàn wa jà yìí Fúlàní làwọn tí ń pa àwọn èèyàn wa yìí Fúlàní làwọn tó dógò tì wá lọ́rùn yìí ẹrú kan ní ó mú wa gbúgbẹ ẹrú o. èmi ò lè wà fẹ́ni kankan mo wà fún gbogbo ọmọ Ìgbòho nílé lóko lẹ́yìn òdì nǹkan tí mo ń ṣe lóńdù tí mo ń dà fún àwọn aráàlú kan ẹ̀ ẹ̀ lè mọ sẹ́nu mi kọ́sẹ́ mọ́ bíire kọ́sẹ́ tó lè gbé ní ojú ẹkùn láíláí láìsáwò àwọn ọ̀dú mi náà lè mú mi lọ fún ẹ̀ tó ẹ̀ gbogbo ẹ̀ mú fi sọ àwọn olú bàbá yẹn wá bá yín jà ẹ jí yẹn gbé toyúntoyún ẹni tó bá gbówó fún yín owó tẹ̀lé ẹ fẹ́ gbà ẹ pa ẹ tún wá pa olóyún yẹn ẹ wá fẹ́ nìkan ẹ lẹ̀ ẹ lè bẹ̀rù Ọlọ́run àwọn ọmọ inú rẹ̀ sẹ́yìn tọ́kú Fúlàní àwọn tó ṣe ẹ ìgẹ́rẹ́ mọ̀ wọ́n kẹ́ sọ fún pàbó rẹ̀ kan kábíyèsí dẹ̀ sọ bẹ́ẹ̀ nígbà tẹ́ bá wọn sọ́tọ̀ ẹni yẹn ọmọ yẹn òun lágídí pé mi tẹ́ ṣe yìí kò dáa ẹ̀ ni mo já àwọn yẹn wá gbé kí wọ́n pa àwọn yẹn tó kọjá yẹn sí ẹ ọjà rẹ tó abẹ́ẹ̀kọ́ àbí níjọ́ tó ti dín ẹ̀kọ́ tó ń gbó lọ́wọ́ tó ń gbé Fúlàní bíbà yóò bá náà ń gbé ọ̀rẹ́ kó níbẹ̀ ọ̀rẹ́ kó níbẹ̀ nínú bàbá mi àwọn bàbá mi náà jókòó wọ̀nyí ohun tí mo fẹ́ sọ fún yín ni pé kí lè jẹ́ òfin àti bẹ̀rẹ̀ àti parí yóò mọ̀ sẹ́ ẹ bá òdodo sọ ọ̀rọ̀ àwọn ọmọ yìí ẹ bá òdodo lọ ẹ bá fẹ́ jọpọ̀ tàbí wọ́n pè ní dípò òun yẹn kọ́ kò sí bí ọlọ́run bàbá yẹn ló wọ́n pẹ̀lẹ́ sẹ́sì pé ẹni mo dín ẹgbẹ́ lu bàbá wa káyọ̀ la lu bàbá mi ọmọ kò oríjìnà ni mí ebi nìkan mo ń jẹ́ Sunday Igboho ẹ dín yẹn gbé toyúntoyún ẹni tó bá gbé owó fún yín tẹ̀sí gbé ẹ tún pa lónìí ẹ̀gẹ́ owó. Can you imagine? ẹ gbádùn wọ́n jiyàn gbé wọ́n wá láwọn ó gba ransom ẹni tó gbé ransom lọ wọ́n yanjú ẹ̀
olóyún tán torí ẹ̀ gbé ransom lọ wọ́n yanjú òun náà. Imagine that. Kí ló dé táwọn èèyàn yẹn cruel náà? Kí ló tán burú tó bẹ́ẹ̀ náà? Kí ló tí wọn ò lómi àánú lójú náà? Ìgbòho sọ̀rọ̀ pẹ̀lú ìkanra, pẹ̀lú ìbínú, pẹ̀lú ìtara. Ó sú bó ṣe wà yẹn. Ọwọ́ ta fẹ́ fi jẹ́ kọ̀ mọ́. Because gbogbo nǹkan ni yóò gbé orúkọ rẹ̀ pọ̀n. Ìgbòho ṣe báyìí ní táwa náà fẹ́ gbọ́ nìyẹn. Tí wọ́n wà rírọ́ pa mé ìbùsùn jẹ. That is what we are afraid of. Ṣùgbọ́n báwo lè yàn sí wa ní gbègbèsè lórí eléyìí? Ọjọ́ wo lápanumọ́ dà? Njó láwòrán dà? Gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ against èrò ẹkùn, ẹ̀tanú àti ìlara ní í ṣe wọ́n ní yọ wọ́n lẹ́nu. Ìyànjú tí kálukú bá lè gbà ní ẹ jẹ́ kí kálukú ó gbà. Ọ̀nà tí kálukú bá mọ̀ ní kí gbogbo ó papọ̀. Ká lè jọ ṣẹ́gun kínní yìí. Àwọn ọba kan ti ń fi gbogbo yín ṣẹlẹ́yà. Pé mo ibẹ̀ ilé lágbára ni. Agbára wo lẹ wá ní báyìí? Ńgbẹ́ nìkan béèrè lọ́wọ́ mi pé ṣé kò sólóògùn mọ́ ni mo ní kò sí mọ́. Àwọn èèyàn kan lọ́wọ́ àmúlé mi ò rí. Kò sí mọ́. Kò sólóògùn mọ́. Bólóògùn bá wà. Sáàrẹ̀ ń tọ́ láfẹ́ẹ̀rí mọ́ ni. Àfẹ́ẹ̀rí ò sí mọ́. Àwọn tán láwọn láyẹta gan ẹ̀rù ń bà wọ́n láti wọnú igbó. Fúlàní láyẹta. Wọ́n fi AK-40 kinní kan dán ayẹta tí wọ́n wò. Àwọn ò trust ayẹta tiwa débi tá fìbọn pàtó tá ìdánra wò mọ́. Ẹ ń bá láyẹta kó gbé ta káyẹ̀ wò lára ẹ̀. Ká tó máa gbé kọ́rùn kọ́gi kọ́pẹ̀ káàkiri. Àwọn ìyá tó kù ti sọ wá lẹ́nu. Wọ́n ló ògidì ẹnu la ní. Ògidì aṣọ ni wá bí àlùbọ́sà. Sókàn ọ̀ wá ti fẹ́ máa wá lára báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ọba ni wọ́n ti ṣekú pa. Ọ̀pọ̀ ọba wọ́n ti jí gbé kúrò láàfin tí wọn ò dá padà sáàfin mọ́. A lè wá kóró àwọn ajínigbé tì kámẹ́rà àwọn ọba ń bẹ̀. Oríṣiríṣi àwọn ọ̀rọ̀, oríṣiríṣi àwọn èèyàn ní ń wẹnu sáwọn ọba wa lára. Mò ń wò pònú kan láàárọ̀ yìí. Tọ́lọ́ yẹ kí wọ́n jí Ọọ̀ni Ifẹ̀ gbé. Bàbá ńlá kú bàbá rẹ̀ ni wọ́n jí gbé. Torọ́ Ọọ̀ni Ifẹ̀ kọ́ ni pírọ́blẹ̀mù lé ayé yín. Ọọ̀ni Ifẹ̀ ọ̀dẹ sọ pé òun lóògùn. Bílẹ̀ káàrọ̀ òjìrí ó ṣe dáa ni Ọọ̀ni ń bá káàkiri. Gbogbo ọ̀nà tẹ́ bá ti nílò ìrànlọ́wọ́ ni lọ ni ó dìde pẹ̀lú àwọn ọba tó kù. Kò sọ́ba tí ń lọ sójú ogun mọ́, kò sọ́ba tí ọmọ wa bá bandit káàkiri. So kí gbogbo ẹni ó bá fẹ́ wẹnu sí yàn lára kí wọ́n wẹni tán bá fẹ́ wẹnu sí lára dáadáa. Ìjọba ni ẹ hold for ransom. Gómìnà ni ẹ kì lọ́wọ́ mú tí ń gba security food. Ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni fi security food tí ẹ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn state ni wọ́n ti rú àwọn èèyàn tí ń bẹ nínú ìlú wọn lágbára. Páwọn ò lè mọ́wọ́ lẹ́rán, àwọn ò lè jẹ́ kán pa àwọn tán, àwọn ò lè jẹ́ kán já àwọn lọ gbé tán. Kí ni ń ṣèpínlẹ̀ Ọ̀yọ́, kí ni ń ṣèpínlẹ̀ Ọ̀ṣun? Kí ni ń ṣèpínlẹ̀ Oǹdó, kí ni ń ṣèpínlẹ̀ Èkìtì, kí ni ń ṣèpínlẹ̀ Ògùn? Táwọn ajínigbé ń wọlé tí wọ́n ń jí wa gbé anyhow. So now, títí bàbá ròyìn dáadáa, ọlọ́pàá ròyìn dáadáa, ó ń kọ́pẹ́rẹ́tì pẹ̀lú àwọn mo láìpẹ́ bẹ́ẹ̀. Mo fẹ́ kọ́ sọ fún àwọn tí ò bá gbé lè nínú àwọn yẹn. Mo fún wọn ní wákàtí méjì. Wákàtí méjì ni o. Obìnrin yẹn àtọmú ẹ̀ àtàbúrò ẹ̀ tó lọ kámọ́lé lórí tó gbé yẹn. Mo fún wákàtí méjì kan lọ gbé wọn wá. Tí a bá rí wọn láàrin wákàtí méjì tí wọ́n bá kọ̀ lóra wọn. Èmi ò fẹ́ wọn bí tó bá gbé wọn lọ. Ẹ̀rọ wọn ti lọ. Wákàtí méjì wọ́n ń gbẹ́nu gbogbo ọmọ ògbó sọ̀rọ̀ àti àwọn bàbá wa tọ́jọ́ bá wa ni mo fi sọ̀rọ̀. Wákàtí méjì ni mo fún yín. Ṣé mo pé ẹjọ́ tí wọ́n ti ń ṣe é mi wá gbòòrò mi ń dá sí? Mo kàn ń wò pé àwọn bàbá mi ò ti sọ pé abẹ́rẹ́ ń gún àwọn lára. Bọ̀ náà wọ́n ti sọ fún mi pé ó ti tó gẹ́ ọmọ Léfì. Àwọn èèyàn ló bẹ̀rẹ̀ sí ní sọ̀kò ọ̀rọ̀ sí Ìgbòho ń pé ìlú tiẹ̀ gangan ni wọ́n ti ń dáwọn èèyàn lóró tí wọ́n ti ń jìyàn gbé
tí wọ́n ti ń pa àwọn èèyàn yìí ìwọ ń jà fún lu onílù ò ń kunlé onílé tí ẹ lọ́ fẹ́ da oró yìí sọ́ọ̀mù àwòrán ni ntọ́ ta Ìgbòho nídìínú tó fi sáré lọ sí Ìgbòho ìròyìn tó bá ń Ìgbòho ò tẹ́ èèyàn lọ́rùn ìròyìn tí Ìgbòho sọ yìí ò tẹ́ èèyàn lọ́rùn kò sí ẹni tí kì í ní ọ̀wọ̀ tó pọ̀ fún aláboyún káàkiri orílẹ̀-èdè àgbáyé tó dé China tó dé Amẹ́ríkà tó dé Iran tó burú àmọ́ ní ọ̀wọ̀ àtàpọ́nlé fún aláboyún bọ́mọ bá mú aláboyún ní gbangba gbogbo ayé ní ṣùgbà ẹ̀ àwọn obìnrin ó tú ìró nìsín wọ́n dáàbò bò wọ́n gbẹ̀bí ẹ̀ wọn ò ní béèrè ibi tó ti wá wọn ò ní béèrè ẹyẹ tó sùn wọn ò ní béèrè ta ló mọ̀ wọ́n dáàbò bò now bọ́ bá jẹ́nu ọkọ̀ èrò láyé ìgbà tán máa ń wọ móòlù ẹ̀ báraboyún ọ̀bá ráàyè jókòó tó mú standing irrespective tó iye tó wù kẹsàn ẹ fọwọ́ tọ́ pé kó wá jókòó níbi tá a ní respect fún àwọn aláboyún dé why torí gbogbo wa náà la ní obìnrin lé ẹni tí ò tí ì níyàwó lẹ́gbọ̀n obìnrin ẹni tí ò tí ì lẹ́gbọ̀n obìnrin níyà tó dóbìnrin tí wọ́n bímọ lé òun gangan tọmọ bí ìyá rẹ̀ ṣe ru ikùn káàkiri ru ẹrù oṣù 9 káàkiri kó tó di pó bí. now ibi tó jẹ́ kàyéfì fèmí tí ń bí èmi nú ni pé irú àwọn èèyàn báyìí tí wọ́n ń dá àwọn èèyàn lóró báyìí ẹ má láboyún tó pa ẹ béèrè ránsọ̀mù wọ́n gbé ránsọ̀mù ránṣẹ́ ẹni tó gbé ránsọ̀mù wá ẹ̀ pa at the end of the day báwa bá múrú wọn á tún yọ̀ǹda ẹ̀ á tún sọ pé a fún amnesty á tún sọ pé a rehabilitate ẹ̀ a reintegrate ẹ̀ sáàrin society n tí ń bèmí lẹ́rù lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè lélẹ́yìí lórí ọ̀rọ̀ Ìgbòho tó wá ṣẹlẹ̀ yìí my first question ò ní wípé ṣé Ṣèyí Mákindé náà ní ká tún lọ pè torí wọ́n ní Ṣèyí ni ò fi ọwọ́ sí ìrù ẹkùn bó bá jẹ́ pé ìrù ẹkùn tí wọ́n ti fọwọ́ sí ìrù ẹkùn nísìnyí alihamudulilayi nbí káwọn ìrù ẹkùn kí wọ́n bọ́ sínú igbó kí wọ́n tọpa àwọn tó pè yẹn wọn lọ ni wọ́n pa aláboyún wọn ò tí ì gbókù ẹ̀ kalẹ̀ kò sẹ́ni tó mọ ibi tán pa sí kò sẹ́ni tí ó wà wọn lọ ẹni tó gbé ránsọ̀mù lọ wọ́n pa yìí ikú pagilé tí aláwọ̀ ẹ̀ ń fawọ́ ẹ̀ sóńdè ńkọ́ ṣé bí wọ́n ṣe máa pa olódì wa ń kọ̀ ọ̀kan náà lélẹ́yìí tá máa pè wọ́n ní unknown gunmen tàbí tá máa pè wọ́n ní gunmen kò sẹ́ni tó morúkọ àwọn tí ń ṣiṣẹ́ láàbì bandi la fi ń pe gbogbo wọn papọ̀ terror la fi ń pe gbogbo wọn papọ̀ gunmen la fi ń pe gbogbo wọn papọ̀ everybody morúkọ Sunday Igboho ọ̀pọ̀ nínú àwọn èèyàn morúkọ Awíkonko ṣùgbọ́n àwọn tí wọ́n ń jí èèyàn gbé ìta ló morúkọ wọn nobody bàbá pàdé wọn lọ́jà tí wọ́n wá ra nǹkan alẹ́ mọ̀ páwọn ni bàbá jọ̀wọ́ mọ́tò èrò papọ̀ àní mọ̀ páwọn ni so kí la ṣe tá a fi dẹ́kun gbogbo eléyìí a nílò òru ẹkùn àti ẹgbẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ káàárọ̀ òjíire oògùn ọ̀jẹ̀kọ̀jẹ́ oògùn ìgbénú àdó jẹ́ ẹja kọ́kọ́ dánwò náà orílẹ̀-èdè mi ò ní láti ṣe wàhálà ibi tí wọ́n wà ni wọ́n ti detect ibi tí wọ́n wà á ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àti tọ́pọ̀lọpọ̀ àṣírí but still ẹ̀yin tí wa báyìí ńlọrọ̀ máa ń gbà á lọ nílẹ̀ káàárọ̀ òjíire olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ń bínú o lẹ́yìn ọ̀rẹ́ yẹn àdẹ gbọ́dọ̀ gbọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ dẹ̀ ń pàkọ́ bó bá gbégbèsẹ̀ àwọn ọmọ kéékèèké àti èrè wọn gbà padà ó sì lé lóṣù kan ní ó sì lé 30 days nbọ wà láwọn security agent wà nbọ wọn ń gbà wọlé strategy wo ni wọ́n ń ṣe láti gbà yìí wá kí ni wọ́n ń strategize yes kí làgbẹ́ ń ṣe lóko tí ń dòru gànjọ́ àfihàn tó fẹ́ wọṣọ ẹgbẹ́ abomilámù wọn lòún rí eégún ẹni tó wá rodò tó lọ pọ́nkọ́ kí lòún rí orò bàbá ń jànú mo béèrè ààrẹ ni dá wa lóhùn àwọn security agent ń lọ sẹ́ẹ̀ ṣojoojúmọ́ ni wọ́n ń lọ àbí wọ́n wà nínú igbó wọn ò jáde wálé padà kò sẹ́ni tó dáhùn because as far as I'm concerned ẹ̀mí mi ń sọ wípé security agent kankan ò sí nínú igbó
ẹ proof mi wrong anywhere. ń gbé mi àkàndọ̀rọ̀ Awikonko sọ wípé security agent kankan ò sí nínú igbó. wọ́n dún màwúrú wọ́n halẹ̀ lásán kálukú ti padà sẹ́nu iṣẹ́. because mi ìmọ̀ṣẹ́ tí security agents wọ́n máa ṣe for the whole 30 days. táàtì ní gbọ́ mo kó pé a rí wọn ń bí arápẹ̀rẹ̀ wọn ń bí yìí. ẹ̀dẹ̀ ní logistic wọn ó múná kíní kankankan wọ́n ti sọ̀rọ̀ àǹdí inú igbó gọ́vnà jáde ó nígbó yẹn ti tóbi jù ìyẹn ló ń affect àwọn security agents níbo gangan làwọn gangan wà. wákàtí méjì. tó bá ti dàsìkò tiẹ̀ kọ́ mọ́wọ́ lẹ́rán ó lóun fún ẹ ní wákàtí méjì 2 hours kí wọ́n fi release obìnrin tán pa ẹ sá ti pa ẹ release okú ẹ káwọn ẹlẹ́bí orókú ẹ̀ sin. Can you imagine that? nínú ìlú èèyàn ni o inú ìlú wọn wà o wọn ò ṣàyọjú náà lọ ìlú o. àìgbélé ẹni ká fọrùn rọ ilé wa la ti ń kán lọ́rùn báyìí ilé wa la ti ń dá lápátá ti ń yọ lẹ́sẹ̀ kì í ṣe ilé onílé mọ́ o Ọlọ́run ràn wá lọ́wọ́ o. àwọn ọmọ yìí yẹn tó bá lórí láyà àwọn ọmọ yọ̀ǹda àwọn ẹ̀fọ́ pa wọn ṣùgbọ́n ẹ̀yin náà ní wà ẹ̀yin wà mí màá yọ̀ǹda àbọ̀kọ̀ obìnrin yẹn sọ̀rọ̀ tó bọ́lọ̀ sí mo wá ní àbí ṣùgbọ́n ẹ̀yin náà ní wà mí. èmi mọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó ní mi pé àwọn ọmọ yìí náà sẹ́yìn sẹ́yìn náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ yìí náà sí ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ fún àwọn ọmọ yìí tó ń gbé gáràjì náà sí. bàtà kọ́kọ́ tíráàkì nọ́mbà yẹn ó gbé alọ́ sí ìlú níbùdó àlàyé bẹ́ẹ̀ lọ gbé sí wọ́n gbé fún bẹ́ẹ̀ lọ́dún wọ́n gbé lọ sí báńdì kọ̀ọ̀kan wọ́n gbé lọ sí ààfin báńdì kọ̀ọ̀pà bẹ́ẹ̀ ló wà báyìí ẹ pè wọ́n mẹ́ẹ̀kan gbé wa. Can you imagine that? àwọn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho mọ ibi tí wọ́n gbé woman yẹn sí ibi tán ti ń gbé kúrò níbì kan bọ́ síbòmíì wọ́n ń tíráàkì wọn wọ́n ń gẹ̀ẹ́tì wọn wọ́n mọ ibi tí wọ́n gbé dé. ìyẹn túmọ̀ sí pé àwọn foreign Fúlàní kọ́ ló ṣiṣẹ́ yẹn àwọn Fúlàní tó ti ń bá wọn jẹ bá wọn mọ́ ló ṣiṣẹ́ ilé yìí. so oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ káàkiri Nàìjíríà tá a wá ń dà pọ̀ mọ́ra wọn wọ́n wá ń convince wa láti ní lọ́kàn wípé àwọn Fúlàní tí ń jìyàn gbé foreign Fúlàní ni gbogbo wọn kì í ṣe foreign Fúlàní gbogbo wọn o. ó lè lé ní sílẹ̀kùn fún tìta àwọn kan lọ bẹ̀rẹ̀ nǹkan kan káwọn tó kù tó bá wọn gbé lárugẹ. eléyìí nìsín olóyè Sunday Adéyẹmọ Ìgbòho mọ tí ń sọ wọ́n ti track wọn wọ́n rí ibi tí wọ́n kọ́kọ́ gbé sí wọ́n gbé kóńbẹ gbé lọ bòmí wọ́n gbé kóńbẹ gbé lọ bòmí wọ́n mọ ibi tán gbé sí báyìí. gbogbo àwọn Fúlàní tó dẹ̀ dúró yìí ńlọmọ bẹ̀ náà fi sọ fún wọn pé kí wọ́n máa lọ báyìí kí wọ́n sọ fún wọn pé kí wọ́n gbé òkú arábìnrin yẹn wá àwọn gba kádàrá ń pé já lórí àwọn gba ntọ́lọ́ ń wé ntọ́lọ́ ń sọ wípé yóò ṣẹlẹ̀ lọ́sẹ̀lẹ̀ yìí. so. pé ọba gbọ́nì yẹn báàdé yẹn ẹ pè torí ẹ sọ lọ́dọ̀ fún o ibi tó ti wà kùsánù ìsáàbà àwọn bàbá yẹn mò ń bọ̀ mẹ́ mo kúrò àrùkọ àtọ́ ni. Can you imagine ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tó sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ìjínigbé ọ̀pọ̀lọpọ̀ ìsọ̀lúdahoro torí àwọn nǹkan àlùmọ́ọ́nì tí ń bẹ lórí ilé àwọn èèyàn yẹn ni wọ́n fi fẹ́ lé wọn kó ń bẹ̀ wọ́n bá ti lé wọn kó ń bẹ̀ wọ́n lè láǹfààní àti ṣiṣẹ́ wọn. ẹ dákun torí Ọlọ́run ṣé dandan ni ká ṣe bẹ́ẹ̀. àwọn tó fẹ́ wakùsà tí wọ́n discover nǹkan ń bẹ̀ ẹgbówó ńlá wà yes ẹgbówó ńlá wà gbogbo àwọn tó wà lábúlé òun ẹ béèrè lọ wọn iṣẹ́ kí ló ń ṣe oko òwò lóko yín èèlò lẹ́ẹ̀ta lé yín. a fẹ́ lo gbogbo bíi ẹ sẹ́tù gbogbo wọn lọ ẹ fún wọn lówó tó tówó kí wọ́n dẹ̀ kó òun ogbó káwọn náà bọ́ sáàrin ìgboro ká lọ establish ara wọn ẹ approach wọn dáadáa kí wọ́n lọ tún ìlú wọn dálẹ̀ ń bò mí tàbí kẹ́ bá wọn ralẹ̀ tó tóbi síbò mí kí wọ́n tún ìlú wọn dálẹ̀ ń bẹ̀ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ láyé pé orí owó lẹ jókòó lé ń bí o àwọn nǹkan àmúsọ̀rọ̀ ń bẹ lábẹ́ ibi tẹ́ jókòó sí o tẹ́yìn ọmọ tọ́dẹ̀ jẹ́ pọ́gọ́rùn ọdún ní ìsìn ẹ̀ lè detect ẹ̀ torí ẹ̀ ní tán fi mọ̀ kò lè jàǹfààní fún yín torí ẹ̀ ní tẹ́ fi wà á ẹ̀dẹ̀ níbi tẹ́ tà sí ẹ̀ mọ̀ nǹkan kan pa rẹ̀ àwọ̀ ọ̀rà bẹ̀ owó rèé ẹ máa lọ́rùn gbòòrò instead tá a fi ń jí wọn gbé káàkiri tá a fi ń gba ransom tá a fi ń lé wọn kó nínú ìlú tá a fi ń sọ̀lú dahoro. mo fún 2 hours tí mo bá gbé wá mo bí wá sí mo ń bí sẹ́gẹ́dẹ́ máa pọ̀sẹ̀ lọ tí mo ń sọ ayé lọ
mo fún 2 hours káwọn ẹ lọ gbé àwọn ẹ wá tí wọn bá gbé wọn lẹ̀ àlówó ta fẹ́ sá o. Ṣíṣì. Ṣíṣì. ẹni lọ dá owó yẹn jọ lára rẹ kẹlẹ fún ọmọ yẹn wá fún wa ẹni kẹlẹ dá owó yẹn owó tó máa fẹ́ gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ láti 300 million wọ́n ti sọ̀kalẹ̀ sí 150 million àwọn ọmọ inú ẹ̀ bá wa sọ̀rọ̀ adébọ̀tì wọn lọ́wọ́ àwọn àlówó ta fẹ́ san ẹni kẹlẹ wá owó yẹn. Can you imagine àwọn ajínigbé ọgbà 10 million mọ́ owó ńláńlá wọ́n ń béèrè 300 million naira wọ́n wá negotiate lórí 150 million naira. Can you just imagine that? ẹ wo bí tá a balẹ̀ ayé ara wa dé ẹ wo bí a balẹ̀ ayé ara wa dé. Fúlàní ẹ̀dá owó yẹn ẹ lọ pa àwọn yẹn fún wa àtọmọ àtìyá àtẹ̀tọ́ gbé tó bá pa wọn problem ni. lágbára Ọlọ́run. ọ̀rọ̀ ìfẹ́ lọ. lágbára Ọlọ́run. now Tósìn iná yẹn so now ẹ̀yin náà wo gbogbo nǹkan tó lóye Sunday Adéyẹmọ Ìgbòho sọ látòkè délẹ̀ èwo nínú ẹ̀ ni ò jẹ́ kàyéfì fẹ́yìn èwo nínú ẹ̀ ni ọ̀bẹ yín lójijì èwo nínú ẹ̀ ló wu etí gbọ́ èwo nínú ẹ̀ ló dùn mọ́ èèyàn èwo nínú ẹ̀ ló jẹ́ ròyìn ayọ̀ èwo nínú ẹ̀ lèèyàn lè dá ò gbọ́dọ̀ fi ṣírò ara ẹ̀ èwo nínú ẹ̀ la gbọ́dọ̀ fi ṣírò ara wọ́n jiyàn gbé pẹ̀lú aláboyún wọ́n wá láwọn gba ránsọ́ọ̀mù ẹbí ará ọ̀rẹ́ gbogbo wọn wá kówó jọ pé ẹni mi ò sẹ́ni èèyàn mi ò sèèyàn ànífiwálárò lásán ọmọ wọn kú ọyàjọ ọmọ wọn nù lọ ta ni ó fa aláboyún lẹ̀ pé kán máa gbá aláboyún lọ ní tó bá wù wọ́n kán fi ṣe ọmọ tí ń bẹ nínú ẹ̀ ń kọ́ àwọn olórí burúkú yìí dẹ̀ ẹ̀ tó gbé ránsọ́ọ̀mù àwọn kọ́kọ́ pa wọ́n gbowó Kennedy wọ́n tún wá pa aláboyún Kennedy tó jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ̀mí mi sọ fún mi pé àwọn Fúlàní tó iṣẹ́ yìí ò kì í ṣe fọ́rínà wọ́n mọ ẹni tó gbowó wá mọ̀ wọ́n dẹ̀ mọ̀ pé tó bá padà délé yóò rè jábọ̀ wọ́n mọ aláboyún yẹn dẹ̀ ti mọ̀ wọ́n ló jẹ́ kí wọ́n pẹ́ tó gbowó wá ló jẹ́ kí wọ́n pa aláboyún olóyè Sunday Igboho was very very correct very very correct ó mọ̀ wípé àwọn èèyàn àwọn Fúlàní tó dúró òun ń làwọn tó wá iṣẹ́ láabi yẹn àkàndọ̀ ọ̀rọ̀ Awíkòǹkò ẹ̀já ó wà ọ̀rọ̀ Awíkòǹkò aṣọ lójú ọlọ́rọ̀. mo ń bọ̀ bẹ́ẹ̀ anytime from now àwọn wọnú forest yẹn torí bàtà ọtí láwọn nípa gbé pẹ̀lú àlàáfíà yẹn wà ní ma bá yín jàkà á bá yín jàkà ṣùgbọ́n náà àkọ́kọ́jọ sọ̀rọ̀ wọ́n náà wọ́n gẹ́gẹ́ bí àlejò wa lẹ jẹ́ nínú ìlú wa àlejò wa lẹ jẹ́ 100% ó kò lè ní jẹ́ sí bàbá tọmọ kọ́mọ lálà àlejò wa lẹ jẹ́ lùgbò ń bíbà dípò wọn lè fẹ́ kọ́ wà fẹ́ kí àbù dípò ìlú bàbá níbí wà ní bàlúwà yẹ o ọmọ kọ́mọ sọ ní o ẹ wà fẹ́ kí àbù táwọn Fúlàní bá ń fún yín lówó ẹ wà fẹ́ kí àbù pẹ̀lú wọn tí Fúlàní bá ń fún yín lówó wọn tó ń ṣe tẹ́lẹ̀ tó pọ̀ tí wọn owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o mo dẹ̀ kúrú débẹ̀ ọ̀rọ̀ ń jẹ́ mi lọ́tún ó tún jẹ́ mi lọ́sì mo kára gan ìjọba mú mi lọ́wọ́ ni o mi sẹ́ra nílọ mo jà mí gan. wàláì Ọlọ́run mo fi ẹ̀mí mi búra tí ẹ bá gbé ènìyàn wá. ẹni tí ọmọ bá ní fọwọ́ ṣeré o ogbómọ̀ dákòókò lọ́lẹ̀ o Ọlọ́run ọba ń gbọ́ gọ́ọ̀mẹ̀ntì sì kágbòó lọ́wọ́ kò ìríkú láì lọ́bẹ̀ ẹjọ́ kìí ṣe tẹni ká mọ̀mọ́ dá o káwọn foreign Fúlàní ó tó dé làwọn Fúlàní dánadáná ti ń terrorize Ìgbòho ni wọ́n ti ń terrorize Kìṣí ni wọ́n ti ń terrorize Ṣakí ni wọ́n ti ń terrorize gbogbo Òkè Ògùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ o kó tó di pé àwọn foreign Fúlàní tá à ń pariwo ní ìsẹ́yìn dé wọ́n máa lọ fi léyìn òfin Ìgbòho níran ni gbogbo ẹ̀yin ọmọ Ìgbòho ọ̀rọ̀ kan yìí o kò sí ìjọba tó máa ní kẹ́ ẹ má gbèjà ara yín o gbogbo nǹkan kọ́ lolóyè Sunday Adéyẹmọ Ìgbòho máa ṣe lo and behold gbogbo nǹkan kọ́ ni Ìgbòho ṣe o gbogbo nǹkan kọ́ ni Ìgbòho ṣe o ìwọ̀nba agbára tẹ́yìn náà bá lè sà fúnra lára yín ẹ sá o ẹ má wòran o gbogbo ibi tán sọ pé àwọn èèyàn yìí wà àti ibi tán ti dé èmi kọ́ ni wọ́n kọ́ ẹni tó yẹ kẹ́ ẹ ṣe
ìmọ̀ tó bá jẹ́bi tí ìlú ti dáa ni ó yẹ ká jẹ gbogbo bẹ̀rùn ni kí wọ́n má hù ń bẹ̀ mọ́ kí wọ́n má hù ń bẹ̀ mọ́ kí wọ́n má ní access síbẹ̀ mọ́ kí wọ́n má lọ opportunity síbẹ̀ mọ́. ikú tí ń pojú gbẹ̀ ní pòwe fún ni o 150 million naira ta ló lè rí 150 million naira kójọ láàrin wa láìsọ olóṣèlú ṣùgbọ́n whatever tó bá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ kẹ́ni ó má mú ẹnìkan kan rí bú o ìlú wo ló lè dá 150 million naira jọ nísìnyí bí wọ́n bá jiyàn gbé lóṣogbo wọn ò lè rí i pé o so àwọn èèyàn kan mọ̀ ń ṣebi sí wa ni 150 million naira ìjínigbé ti kúrò ní 5 million ó ti kúrò ní 10 million ó ti kúrò ní 15 million ó ti fò fẹ̀rẹ̀ imagine ó ti fò fẹ̀rẹ̀ sí 300 million nígbà táwọn kan tiẹ̀ ti ń béèrè 1 billion táwọn kan ti ń béèrè 500 million naira àwọn tó bá béèrè 1 billion wọ́n á bá wọn negotiate sí 500 million naira àwọn gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ ń san wọ́n wá sọ ìjínigbé di lucrative business Ìgbòho ọ̀fọwọ́gbáyà lórí asán I know him very well ṣùgbọ́n tí Ìgbòho bá fẹ́ bínú débi tó yẹ kó bínú dé tó bá tó rántí ìjọba ló fi ń farínú tí fi ń fàwọ́nú o tó jókòó o kì í ṣe ti bẹ̀rù o Àkàndá ọ̀rọ̀ Awíkonko pápápá ni mo ní mo wá ṣe Àjàó ọ̀rọ̀ Awíkonko sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ Ọlọ́run nínú àánú ẹ̀yọ́ ṣàánú wa o ìlú Ìgbòho ní dílé ogun o gbogbo ẹ̀yin ọmọ Ìgbòho ìgbésẹ̀ ń bẹ lọ́wọ́ yín o ẹ mọ́ dáadáa olóyè Sunday Adé ẹ mọ́ Ìgbòho lásán ó kọ tí ẹ̀ ní wọ́n dì mú tó bá jẹ́mi lẹ́yìn gan ẹ̀ ní jẹ́ kí Ìgbòho sí ń bẹ̀ ẹnìkan kò tiẹ̀ ní jẹ́ kẹ́nìkan kọ́ mọ̀ nǹkan kan àná Ọlọ́run ní fi ń sílẹ̀ o ẹ like follow page mi lórí Facebook Awíkonko television àti Awíkonko TV ẹ ní nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ ṣẹ́jà sọ lórí WhatsApp +234 904 851 9362 èdè àti àṣàlẹ̀ káàrọ̀ òjìrè bí òní wọmi orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrè òní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o ó dàárọ̀ o òun ayọ̀ lásùn tó bá ṣeé ṣe tọ́lọ́ bá sọ pé àtún padà pàdé lálẹ́ yìí àtún padà pàdé ṣùgbọ́n pápápá mo ní sẹ́tí mo fẹ́ jẹ́ fún yín náà ló jẹ́ kí n sáré wá jẹ́ fún yín God bless you all ó dàárọ̀ o ó dàbọ̀ o báyìí gàrí o. ń pa àwọn aláboyún ń pọ ọmọ kéékèèké sáà torí pé kí ìlú ọmọ tù ká má aláboyún àtọmọ kéékèèké bẹ̀ ká fi wọ́n ṣètùtù bí ìlú ọba tún ni yọ́ yàtú o àwọn tá a bá gbà mọ́ra tí ń dáná mọ́ wa lábẹ́ àwọn tá a gbà mọ́ra tí wọ́n ń febi pa wá àwọn tá a gbà mọ́ra tí wọ́n tán ọ̀jẹ́ ká gbé oroko àwọn tá a gbà mọ́ra tán fi kó oró pa wá àwọn tá a gbà mọ́ra tí wọ́n ń dá wa lóró tí wọ́n ń jí àwọn èèyàn wa gbé tán gbára sọ̀mù àbáyé wọ́n fẹ́ bàjẹ́ dànù. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.